nínú àwọn tó fún wọn ní activist lawyer mi wà tí mo fún wọn tó jẹ́ presenter. I didn't have the opportunity to go there myself, but mo monitor wọn pẹ̀lú àwọn èèyàn tí mo fún wọn ní lawyer, mo fún wọn ní activist lawyer. Àwọn ọlọ́pàá dẹ̀ gba evidence. Ọlọ́pàá Nàìjíríà dẹ̀ sọ pé àwọn ò rí evidence mọ́. Ibi tí mo ti ní kẹ́ pé agbófinró rèé o. Ọlọ́pàá ọlọ́pàá Nàìjíríà dẹ̀ ní àwọn ò rí evidence mọ́. Mo wá sọ fún wípé kó create scene, kó pariwo, kó dẹ̀ mú phone ẹ̀ lọ́wọ́. But phone ẹ̀ ò dá, ó create scene. Wọ́n mú pint ọmọ yẹn jáde. Pint ọmọ yìí tán mú jáde, evidence ni o. Àwọn lawyer sapá. Bóyá àwọn bàbá yẹn tún wá yíwọ́ padà ní o. Àwọn ọlọ́pàá bá backdate age ọmọ ọdún 15. Wọ́n sọ di minor mọ́ wọn lọ́wọ́ torí 50,000 naira. Ibi tí mo ti ń sọ̀rọ̀ rèé, ọmọ yẹn máa dàgbà. Ó máa di hardened criminal. Tàbí kó di rapist original. Ṣé tó bá di ní ọjọ́ ọ̀la, ṣé tó bá ṣe mistake, tó bá pàdé ọmọ irú ọlọ́pàá yẹn, tàbí ọmọ ẹ̀ tó ti dàgbà, tó bá rape ẹ̀, ṣé ó máa mọ̀ wípé ọmọ àwọn ọlọ́pàá tí wọ́n wà ní duty lọ́jọ́ yẹn ni? Kò ní mọ̀. Ó ní mo ṣe sọ wípé páńpẹ́ tí a bá kẹ́ sílẹ̀ a máa mú ni lọ́wọ́. Ṣé rí níkànnì tá a wà yìí, ọgbọ́n là ń kọ́ lórí Ṣeun Adébóyè authentic page. Mo dẹ̀ sọ ìtàn kan lánàá, kì í ṣàròsọ o. Bí wọ́n ṣe mú bí ọlọ́pàá àwọn ọmọ yẹn, àwọn boys yẹn, wọ́n rape ọmọ 15, 13, ṣé 13 àbí 14. Wọ́n rape wọn. Ó mọ ọlọ́pàá yẹn, wọ́n pa ẹjọ́ yẹn mọ́. Boy tó rape àwọn ọmọ yẹn, boy tó òun àtàwọn gáàgì wọn tọ́jọ́ rape àwọn ọmọ yẹn, eléyìí tó mọ̀ wọ́n tó pé ìtòrẹ́ náà ṣe bẹjọ́ yẹn jẹ́. Wọ́n wá rape àwọn ọmọ míì níbò míì. So wọ́n wá ní láti wá pe nọ́mbà àwọn bàbá wọn kí wọ́n wá. Nígbà tí wọ́n débẹ̀, ọlọ́pàá yẹn wá recognize ẹni tó mọ̀ tó ti ń rape ọmọ ọlọ́mọ. Ó dẹ̀ make sure wípé òun sin bọ̀bọ́ yẹn sẹ́ dẹ́wọ̀n. Ó ní mo fi sọ lánàá pé ìkà ni ẹ́. Tó o bá ti mọ tó yẹ kó o ṣe, tó o ṣe, tó wá bọ́ sí sàkání títí ẹ, tó wá ran gangan egun, ìkà ni ẹ́. Now, báwo ni àwọn ọmọ tẹ́ bí tẹ́ ń tọ́ lọ́wọ́, báwo ni wọ́n ṣe ń di rapist mọ́ yín lọ́wọ́? Ẹ̀kọ́ wípé ẹ bá níyàrá ẹyọ kan, ẹ̀kọ́ pé kẹ́ má máa ṣe yùnkínyùnkín lójú àwọn ọmọdé. Ó wà lórí rédíò, ó wà lórí tẹlifíṣọ̀n, ó wà nínú ìwé, ó wà everywhere. Thank God ó tún ti wà online, ó wà ní everywhere. Without even telling you, a sensible parent knows you cannot copulate with yourself in the presence of your children. Don't say they are sleeping. Children learn by imitation. Even if your child is just a day old, do not do it in his or her presence. Because àwọn ọmọ kékèké tẹ́ ń wò yẹn, bọ́n ṣe rí tíntìn yẹn, ẹ jẹ́ n fi illustration kan, bí àwọn ọmọ yẹn ṣe rí tíntìn yẹn, they recognize, they hear, they know. That is why tó fi jẹ́ wípé tí ìyálò ọmọ bá gbé ọmọ adákẹ́, tó bá gbé ọmọ míì fún ẹlòmíì, immediately ọmọ máa sunkún, tó bá ti dọ́wọ́ yẹ padà adákẹ́. Tí ọmọ bá gé yín jẹ, á wojú yín. Tẹ́ bá bínú ọmọ mọ̀, ọmọ tẹ́ gbé dání ó mọ̀. Tí ọmọ bá gbọ́ voice ẹni tó mọ̀, ó máa wo bẹ̀. Tẹ́ bá pè ó gbọ́. So nígbà tó bá ti lè recognize voice tó lè wo bí ẹ mọ̀ wípé ọmọ gbọ́n. Tí ọmọ bá gé yín jẹ, tẹ́ bá gbá ọmọ kékeré mi lọ́wọ́, kò ní sunkún torí mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. Tẹ́ bá pariwo mọ́ ọmọ tó bá wo ojú yín, tó bá yẹ pé pẹ̀lú ẹ̀rín lẹ fi pariwo mọ́ á rẹ́rìn. Tẹ́ bá pariwo mọ́ ọmọ, tẹ́ bá lejú á sun ẹkún. So àwọn ọmọ kékèké yẹn gbọ́n. So how tó bá wá rí gbogbo yẹn tóun torí pé àwọn ọmọ yẹn wọ́n recognize ẹ, báwo ló ṣe wá believe pé tẹ́ bá ń bára yín sùn lẹ́gbẹ̀ẹ́ ọmọ kékeré kò ní máa learn. Àbí ọmọ kékeré tó lọ sí school tó dé tí ń sọ oyé ẹ ò dá, wàá béèrè pé bó ló ti gbọ́, ó gbọ́ ní school ni ó dẹ̀ stick into his or her brain. Báwo ni ọmọ yín ṣe ń di rapist? Ẹgbẹ́ yìí tó wà nínú ìròyìn yẹn, ọmọ ọdún 10 ó di file ọmọ ọdún 3. Báwo lọmọ yín ṣe ń arrive sí irú situation yẹn? Àìlówó lọ́wọ́ àbí? Kí ni nǹkan tẹ́ ń ṣe lójú àwọn ọmọ yìí? Kí ni nǹkan tẹ́ fi ń bà wọ́n jẹ́? Because a gbé ilé kan tó jẹ́ wípé àwọn ọmọ yẹn ń jalè pàṣẹ ni. Ìyá àti bàbá dẹ̀ máa yarí pé àwọn ọmọ wọn kọ́,
tẹ́ bá sọ wípé ọmọ wọn ló jí kíní yìí o wọ́n mọ̀ pé àwọn ò ní rẹ̀ o wọ́n á ní àwọn làwọn fún un lówó ẹ̀ láti lọ rà á ẹ wá bí mi lè rérú ọmọ wo ni àwọn ọmọ yẹn máa jẹ́ báwo ni Ọlọ́run ṣe fún yín ní àwọn ọmọ ní afúniṣọ́ tí ẹ dẹ̀ lè tọ́jú wọn ẹ wo online lénìí àwọn máa jára wọn sí òhò ó wà lórí WhatsApp káàkiri àwọn ọmọ ń jára wọn sí òhò ṣé parent kan ló bí àwọn ọmọ yẹn ṣé àwọn parent wọn dẹ̀ ń come across it tó bá dẹ̀ ti come across it kí ló ń ṣẹlẹ̀ ẹ dẹ̀ máa rí pé page yẹn ṣì dúró page yẹn dẹ̀ consistently wọ́n dẹ̀ máa post lóye mi ò ń jọ èrò àwọn tí bá ti bóyá mo come across something like that tí bá ti wò tí mo rí pé irú ọmọ báyìí ni I máa ń block wọn ni mi ò kí ń wò wọ́n serious ọmọ mi kan wá send oríṣiríṣi sí mi àwọn ọmọ kéékèèké tó ń kọwọ́ bojú ara wọn ṣé mọ̀ pé fídíò kan náà go round nígbà kan tí àwọn ọmọ ọkùnrin kéékèèké ń bára wọn lájọṣepọ̀ nínú group àwọn ọmọ yẹn ẹ ti rí pé àwọn ọmọ yìí àwọn ọmọ bíi 9 bíi 8 bíi 10 bíi 11 wọn ò lè ju 10 11 lọ 9 7 ọmọ kékeré kan wà nínú fídíò yẹn ọmọ yẹn ò lè ju ọmọ ọdún 3 lọ ẹ rí wípé novice lọmọ yẹn ṣùgbọ́n nǹkan tí wọ́n ń ṣe fún ó ń dùn mọ́ àwọn ọmọ yẹn ń wọlé síra wọn ló ojú ìṣègá ní enos wọ́n ń wọlé wọ́n ń jáde wọn ò dẹ̀ feel any pains that means they are addicted to it another video ṣé ẹ̀yin òbí náà dẹ̀ wà nínú àwọn tó ní àwọn ọmọ yẹn tẹ̀dẹ̀ wà ní online àbí bí àwọn ọmọ ṣe ń wá sí online yẹn ẹ monitor wọn ẹ kàn ń gbé Android phones lé àwọn ọmọ yín lọ́wọ́ ẹ mọ̀ pé nínú Android phones tẹ́ gbé dání yẹn ọ̀run àpáàdì gidi ni kì í ṣe ọ̀run àpáàdì ìgbà téèyàn bá kú tán o tí wọ́n máa jóná lójú ayé wọn máa jóná gúrúgúrú wọ́n á máa kémúrúra mo kú o wọn ò ní kú wọ́n dẹ̀ máa jóná tí future wọn máa jóná pátápátá irú òbí wo ni yín irú èèyàn wo ni yín ẹ dá o àbí ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ because mo ti rí ẹni tó ń lọ ìyá múra ìdájọ́ yẹn wà níta ó wọ ṣòkòtò péńpélé báyìí fún ọmọ bíi bob short tó wọ kòjú kónkóló lọ ó fi singlet tó lọ sí lọ́rùn ihun tọ́mọ yẹn máa ṣe ló ń ṣe yẹn o àwọn nǹkan rándanrandan tẹ́ ń ṣe tó jẹ́ wípé àwọn tẹ́ ń ṣe é fún bú yín àwọn tẹ́ ń ṣe é fún wọ́n máa bú yín wọ́n á ní ẹ kí ló wọ̀ ẹ rí kọ́mẹ̀ntì wípé kọ́mẹ̀ntì yẹn ó bring yín down ẹ̀dẹ̀ sì tún fi lé ọmọ lọ́wọ́ òkè talẹ̀ wá ń ṣakọ sí àwọn tó wà online yìí àwọn ọkùnrin tó wà online yìí mo ti lọ sọ́dọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ àwọn ọkùnrin tó wà online yìí ṣé wọn lajú ni àwọn tó ń kọ́mẹ̀ntì ń bí ẹlòmíì tí ò lè wò yín tó ń pòṣé abroad náà wà ṣe rí tẹ́nibọ̀dì bá mú yín ní online tó bá chat pẹ̀lú yín kò ṣe pé ó fẹ́ fẹ́ yín náà ó fẹ́ jẹ́ ń bẹ̀ ni tàbí kó fẹ́ lò yín kò sí ẹnìkan kan tó lè sọ pé òun fẹ́ perú ẹ̀ tó wá ní pé òun fẹ́ gbé ẹ sílé àfi tó bá jẹ́ irú ẹ torí irú àwọn oníràhùn he èèyàn bí ìgbín àrègbín èèyàn rádaràda àwọn ni wọ́n jọ ń pàdé ara wọn àwọn ọmọ yẹn ní online wọ́n máa kọ́wọ́ bo ojú ara wọn wọ́n máa gbé ìdí ara wọn síta èmi àti ẹ̀ tún kọ́wọ́ bo ojú ara ẹ̀ lóbìnrin báyìí àfẹ́ báyìí àwọn ọmọbìnrin àwọn ọkùnrin wọ́n á jọ dára wọn jọ báyìí wọ́n á máa fa tísà ìyẹn á gùgùgùgùgùn báyìí wọ́n á máa fà wọ́n á dẹ̀ tó máa ṣeré wọ́n á dẹ̀ tó máa ṣakọ ṣé parent ló ní wọ́n irú òbí wo ni yín now ṣe wá rí àwọn tí wọ́n máa ń wo àwọn ìwà burúkú yìí wọ́n defile ọmọ kékeré wọ́n ṣe gbá wọ́n ṣàwo agbófinró tó bá ń wà nídìí gbogbo wípé ẹnìkan tó wá ní agbára tàbí tó lẹ́sẹ̀ àbí tó kówó lé àbí tó san bribe tó ṣe tẹ́ bá ti ń sọ wípé òkè ẹ máa lọ lálàáfíà o ẹ ní jìyà òfin o àwọn èmi ò sọ pé kẹ́ ẹ má ṣe o ṣùgbọ́n páńpẹ́ ni páńpẹ́ tẹ́ kẹ́ sílẹ̀ Ọlọ́run dẹ̀ mọ̀ bó ṣe máa ń tó because the world is small and round. The world is small and round. Tó bá bẹ̀rẹ̀ láti bí ayé báyìí Amẹ́ríkà la wà yẹn o alẹ́ la wà báyìí o àwọn ti wà lọ́sàn o ó ń yíbọ̀ báyìí o ó ń yíbọ̀ báyìí o àwọn ti ń bọ́ sí alẹ́ ó ń bọ́ sálẹ́ lọ àwa ti ń bọ́ sí àárọ̀ ilẹ̀ tí wọ́n ti ń ṣú lọ òkùnkùn ti ṣú òkùnkùn tó bẹ̀rẹ̀ ń bí tó mú mọ́lẹ̀ wá síbi á padà wá fi ìmọ́lẹ̀ síbi á fòkùnkùn síbi kò sí ni tẹ́ bá dẹ̀ wá wo bí àwọn ènìyàn ṣe máa ń jèrè ìwà wọn karma so mo encourage ẹ̀yin tí oúnjẹ ò lè dùn ṣùgbọ́n òpin rẹ̀ ikú ni
ẹ̀yin tẹ́ fẹ́ràn oúnjẹ olè yẹn ẹ ṣe máa rò wípé ó lè wá kàn mí yàtọ̀ sí agbófinró àti gbogbo èèyàn pátápátá. Wọ́n béèrè question kan nígbà tá à ń ṣe Sunday school. Wọ́n béèrè nínú Sunday school yẹn pé kí ló dé tó jẹ́ wípé láti kọ́ ìwà burúkú lára olórí ó easy jù láti kọ́ ìwà rere lọ. Ọ̀pọ̀ ènìyàn dáhùn. Ìdáhùn ti tèmi ni wípé oúnjẹ olè dùn. Oúnjẹ olè dùn àti kọ́ ìwà búburú easy. Èmi sọ pé mi ò kí ń gba bribe. Okay, ìwọ sọ pé ò kí ń gba bribe. Èmi like bribe. Àwọn tó ń tẹ̀lé mi ẹni tó máa sọ pé òun ò ní gba bribe wọ́n lè má jẹ ọ̀kan lọ. Àwọn bíi 50 tó mọ̀ pé tí 500k bá yọ wọ́n mọ̀ pé bíi 50 wọ́n mọ̀ pé bíi 50k ló máa kàn wọ́n. They will follow me. Ẹni tó mọ̀ yìí pé 120 náà ń ta orí òun dẹ̀ lè rórí mẹ́ta láàrin ọjọ́ mẹ́ta 360 nìyẹn tí ò dẹ̀ lè ṣiṣẹ́ he will kill. So oúnjẹ olè dùn ẹyin ọ̀kadà mẹ́wàá ó gbójú kúrò ń bẹ̀ ìdá mẹ́wàá dẹ̀rẹ̀ tó lọ sí bíi millions yìí. Ẹni tẹ́ wájọ jẹ́ tó jẹ́ ẹ̀dọ̀ fọ́ṣà ńgbà tẹ́ kà tán ó ní wò báwa ṣe máa ń ṣe nìyẹn o ṣùgbọ́n pé owó ta kà bíi 2.5 million ní 1 million yà wá la máa pín o tó ò bá lè mójú ẹ kúrò ń bẹ̀ you will join. Oúnjẹ olè dùn so ó easy láti copy ìwà burúkú ju ìwà rere lọ because ẹni tó lawọ́ ó máa ti fọ́nká ẹni tó háwọ́ owó rẹ̀ ń pọ̀ sí. So tó bá fẹ́ copy ẹni tó háwọ́ o mọ̀ wípé nígbà tó ní 20 naira lọ́wọ́ wọn ní ebi ń pààyàn kan àti yọ 5 naira ń bẹ́ẹ̀ máa ní ẹ lára ṣùgbọ́n wá lébi ń pààyàn kan á sọ pé ẹnìkan l'accident 15 naira ló máa lò àti mú 15 naira nínú 20 naira yẹn àlè. So ìwà rere ò easy láti kọ́. So ibo lẹ̀ ń fojú sí àwọn ọmọ lẹ́ni if you see the way they are exchanging words with their teachers ẹ̀rù àbáyé báwo ni wọ́n ṣe bí ọmọ báwo ló ṣe kọ́ ọmọ tọmọ ẹ dé school tí ò lè bọ̀wọ̀ fún àgbà tí school kan tiẹ̀ wà ní ìlú Ìbàdàn brother mi kan lọ ṣiṣẹ́ ń bẹ̀ ó fẹ́ ṣe kankan ibi tó ti ń bọ̀ níbi tó dẹ̀ ti nígbà tó débẹ̀ ó ti di head teacher ṣèbí headmaster náà là ń pè head teacher ó ti di headmaster ó bá fẹ́ ṣe kankan ní ọjọ́ kan tó kàn ń lọ òkò tó pàdé lára rẹ̀ àtó méje ó wẹ̀yìn kò dẹ̀ mọ̀ bí tí wọ́n ti ń sọ òkò ṣáńgẹ́lì ló ń sọ ó dà. Ẹ̀yin parents níbo lẹ ń fojú sí ẹ padà wá sí online ẹ check àwọn ọmọ yín you cannot control online. Good night. You cannot control online. Mo ń wo ọmọ kan tí ọmọ yẹn tó popular báyìí ó bọ́ sí online ó bẹ̀rẹ̀ sí ní fa oríṣiríṣi ó ń fa oríṣiríṣi ní online. Kò marry o ó dẹ̀ fẹ́ marry o ṣebí àwa táwọn enjoy ẹ̀ a dẹ̀ ń comment ó wá wọlé monetization ọmọ tiẹ̀ náà dẹ̀ máa wò ó dẹ̀ control Android tó gbé lọ́mọ ẹ lọ́wọ́. Mo pàdé ọmọ kékeré kan ọmọ yẹn ò lè ju 16 years lọ. I said how much is the phone with you? Mo ní phone yìí ó fine gan o mo ló máa tó 160 o. Ẹ máa gbọ́ mọ́ mi phone 400k phone 400k lọ́wọ́ ọmọ 16 years ọmọ yẹn ò gbọ́dọ̀ ju 16 years lọ phone 400k ẹ dẹ̀ ń kọ́ ọmọ nìyẹn ẹ ń kọ́ ọmọ nìyẹn. Let me tell you something kò sí bó ṣe lè lówó tó nígbà tí ọpọlọ ọmọ ẹ ò bá tí ì gbé nǹkan ńlá má fi nǹkan ńlá bàjẹ́ honestly má fi nǹkan ńlá bàjẹ́ kọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi kọ́ ọmọ rẹ ní ọ̀nà tí yóò rìn tó bá dàgbà tán kò ní kúrò ń bẹ̀. Ọmọ 14 years tó gbé phone 400k lé lọ́wọ́ tóun gangan bá pé 22 years á lo phone 1 million naira because at the age of 22 years phone 400k yẹn kò ní jọ́ lójúmọ́ because nígbà tí wọn náà lò ní 40,000 nígbà kan wọ́n tún ní pé kó tún wá padà rà ó lò ní 40,000 kí ó ti lò ní 70 ló rà later olóò lè rà mú ní 200,000 ló rà kò ní lè ló mọ̀. Ẹ dá àwọn ọmọ yín padà ẹ má jẹ́ kí íńtánẹ́ẹ̀tì jí àwọn ọmọ yín gbé mọ́ yín lọ́wọ́ nítorí ẹkún ọ̀la ni o ẹkún ọ̀la ni ẹ lọ wo àwọn under bridge ọmọ ọdún 4 wà ń bẹ ọmọ ọdún 5 wà ń bẹ tí ilẹ̀ bá ṣú yín sí under bridge àánú àwọn abiyamọ máa ṣe yín. Ta ni ó ń bí àwọn ọmọ yẹn tí àwọn ọmọ ń jáde must you be ìyá bí tí ń sín must you give back to everything in your womb. Tó o bá mọ̀ pé o ká ò lè ká pàjọ ọmọ méjì lọ bí ẹyọ kan wo ẹni ọmọ sin ló bímọ
bó bá bí ọmọ mẹ́jọ that doesn't mean pé ọmọ máa sin ẹ́. Bó bá bí ẹyọ kan yẹn ò sọ wípé ọmọ ò ní sin ẹ́. Mo sì ní example tó dá lọ́wọ́ mi tí mo ti fi ṣàlejò lórí program mi. Bàbá Peter Fatomilola, ọmọbìnrin ọmọ yẹn ọkùnrin ẹyọ kan tí bàbá wọn bí nìyẹn. Mo mọ mama daddy kó kí mama tó kú mo máa lọ bá mama ṣeré dáadáa nílé daddy mo máa lọ bá wọn ṣeré. Àwọn ọmọ tó ṣùrù mọ́ ìyá yẹn ò lè kayọ ọmọ tí bàbá Peter Fatomilola padà produce fún wọn. Bàbá ìyá yẹn rí àwọn ọmọ lọ́jọ́ tí ọmọ ti máa ń pọ̀ jù tí ń bá lọ máa ní ẹ̀yin ọmọ yẹ jẹ́ kí màmá sinmi. Wọn ò jẹ́ kí màmá gbádùn. Ẹ̀yìn ni yàrá màmá wà. Ẹ̀yìn ni yàrá màmá wà. Mo máa ń wọlé tọ̀ màmá lọ máa ń bá màmá ṣeré tí màmá fi kú. Ẹyọ ọmọ kan tí ìyá yẹn dẹ̀ bí nìyẹn. You will come online kíní kan wá ṣe nǹkan tí ò dáa kí ló ń kọ́ wa má ṣe mọ́ ó máa ṣe o. Ó máa ṣe o. Take care of your children. So ẹ̀yin òbí báwo ni àwọn ọmọ ṣe wá yà bẹ́ẹ̀ yẹn mọ́ yín lọ́wọ́ nítorí Ọlọ́run ẹ bá mi share fídíò yìí. Àwọn náà wà online o. Kò ń ṣe àwọn òbí tí ò kàwé nìkan o. Àwọn òbí kan kàwé wọ́n kàn fi ìmọ̀ tán ní ohun tán ní ọlá tán ní wọ́n kàn fi báyé àwọn ọmọ yẹn jẹ́ ni. Ọlọ́run tó yẹ pé táwọn ọmọ yẹn bá ṣe nǹkan tí ò dáa gan ẹ gbọ́dọ̀ bá wọn wí ẹ gbọ́dọ̀ gùn wọn kẹ́ tó bá wọn ojú wọn á ti lé mi ò ń bọ́ ọmọ lọ́mọ wí o kẹ́ tó bá wọn wí ojú wọn á ti lé ojú wọn á ti ṣe kankan títí tí ọmọ kékeré mi bá bá yín sọ̀rọ̀ àṣàgbàlagbà tẹ́ bá pàdé ọmọ mi níta tó bá yín sọ̀rọ̀ bí what's up màmá wò wípé ṣé ọmọ Yorùbá dẹ̀ lélẹ̀ ìṣá orí àwa Yorùbá ni ò tiẹ̀ pé jù àṣà wèrè ta lọ́kọ́ adẹ̀ fi gba gbogbo àṣà wa jẹ́ gbẹgẹm. Ẹ̀mí dí ń sọ̀rọ̀ kan mo ní kó jájọ wá treat ẹ̀ fún rárá kó jájọ wá treat ẹ̀ online fún rárá ẹ̀ because ọmọ yẹn náà gbọ́n ọpọlọ wà lórí ẹ̀ kó jẹ́ kájọ treat ẹ̀ adẹ̀ bá gbogbo àṣà wa jẹ́. Àwọn Haúsá maintain àṣà wọn àwọn Ìgbò maintain àṣà wọn àwọn náà lajú pé èèyàn yá aṣọ tó fẹ́ wọ̀ lọ síbi kan pé aṣọ yìí jọ yá mi láṣọ yìí ó bóde mu kò mí ìpele tó wà nínú tó rà fúnra rẹ̀ tó fi ogún ojú ẹ̀rà yẹn kó dànù kó sọ wípé kò wúlò mọ́ táláṣọ bá gbaṣọ ẹ̀ padà eléyìí tó rà sínú ilé aṣọ òbílẹ̀ rẹ̀ tó rà sínú ilé sẹ́yìn tó ní kò da àdìrẹ tó ló tí ò bá gbà mu àǹkárá tó ní ń ló máa padà kó ẹ kú bó tiẹ̀ láìkẹ́ ń ló máa bò òhò ẹ ló máa bò ó ẹ ń sìn báyìí ẹni tí ò bá lè ṣe gbogbo nọ́nsẹ̀nsì yẹn kò lajú ni àwọn ọjọ́ ọ̀la wa dẹ̀ rèé o àwọn tó ń bọ̀dọ̀ àwọn tó ń padà ń bọ̀ wá di president di governor because gbogbo àwọn bàbá arúgbó tán gba gbogbo ilẹ̀ kankan yìí wọ́n ti ń kọjá lọ o wọ́n ti ń kọjá lọ bí wọ́n fi kò lẹ̀ ipò máa fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ni even gan láì tí ì kú ẹlòmíì yóò darúgbó dáadáa ń sìn gan láti inú yàrá rẹ̀ gan àti bọ́ síta ó yóò dọ̀ràn kò ní lè dá assembly kò ní lè dórí àga àpàṣẹ rẹ̀ that one is clear sùúrù tó lọ́jọ́ ni but àwọn tí wọ́n fi ẹ̀yìn sílẹ̀ fún náà rèé mo máa ń rí àwọn nǹkan kan pẹ̀lú àwọn ọmọ kéékèèké mo dẹ̀ máa ń ronú ti bílẹ̀ lémi o ẹ má bínú o èmi ò wàláì mi ò ní lajú kọjá àṣà Yorùbá mo determine gbogbo àwọn ọmọ ìdílé mi ò dé lajú kọjá àṣà Yorùbá àfẹlẹ tí ìyá rẹ̀ bá bàláyé jẹ́ tó bá ti jẹ́ ọmọ family wa tẹ́ bá ń pàdé ẹ̀ níta kò ní lajú kọjá àṣà Yorùbá even àwọn ọmọbìnrin tí wọ́n jáde láti inú family mi wọn ò ní lajú kọjá àṣà Yorùbá because gbogbo àwọn àna wa náà bẹ̀rù Ọlọ́run gbogbo àwọn àna wa ilé gidi náà ti jáde wá kan ra àwọn ọmọ àbúrò àwọn ọmọ ẹ̀gbọ́n kò ń ṣe ọmọ Adébóyè nìkan kan ra àwọn ọmọ àbúrò àwọn ọmọ ẹ̀gbọ́n kan ra àwọn extended family mi ò lajú kọjá àṣà serious kan ra àwọn ọmọ àbúrò màmá àwọn ṣe ọ̀pọ̀ ọmọ àbúrò màmá ọmọ gbọ̀ngàn ni wọ́n àwọn ọmọ gbogbo bá ṣe fọ́nká tó family mi kankan ò lajú kọjá àṣà Yorùbá because báwo ló ṣe rí àwọn parents wa sí iná ń jó ògiri òsà ẹ tọ́jú àwọn ọmọ wọ̀nyí àwọn lẹ máa fẹ̀yìn sílẹ̀ fún àwọn ni wọ́n máa gbé orúkọ yín sókè àwọn ni wọ́n máa dárúkọ yín àwọn náà máa dárúkọ yín lọ́la ìyá ni wúrà bàbá ni jíngí àwọn ni wọ́n mọ̀ fi yín hàn bẹ́ẹ̀ ṣe rí ní gbogbo ibikíbi tẹ́ bá ń lọ money is not everything I used to say má sọ pé nítorí n ò lówó ni o money is not everything wo bí mo bá ń fi ẹsẹ̀ mi kí owó má pòtí this is what I will still be telling you because I will not even come and tell you pé owó ń bẹ nínú àpótí mi tí mo ń fẹsẹ̀ kì torí kò ní túmọ̀ sí mi
because by the time I make by the time I make my money, ọmọ tí ò tó mi ti make tó ti yẹ̀yẹ́ owó, so màá ṣe wá make owó, màá ṣe wá máa celebrate. I don't celebrate what is not. Vanity upon vanity. All is vanity. Kí lẹ̀ ń lé àwọn obìnrin máa rìn lọ, àwọn ọmọ wọn máa wà nílé, wọ́n á jẹ party lọ, wọ́n á rìn lọ, ẹlòmíì gbogbo ọ̀sẹ̀ tó ń bẹ nínú ọjọ́ ló fi ń ṣe party. Kò ní tọ́jú ọmọ ṣùgbọ́n ara gold, á tọ́jú gold, á tọ́jú aṣọ ńláńlá, ṣe gbogbo á dẹ̀ rìn lọ. Ọmọ dẹ̀ ń ṣorí burúkú, mo mọ̀ wọ́n ni. Ọmọ dẹ̀ máa ṣorí burúkú, ọmọ dẹ̀ máa ṣe rádaràda bálabàlá kiri. Bàbá mi á mutí lọ, á yàn àlè lọ, wọ́n á ṣòṣì lọ. Àwọn ọmọ wọn máa wà nínú ilé, wọ́n máa bára wọn lájọṣepọ̀. Àlàáfíà. Nǹkan tí mo ṣe lórí ètò lánàá nìyẹn. So àwọn family tí mo wá sọ yẹn, ọmọ yẹn wá pè mí, ṣé jẹ́ kí n fi round up. Ọmọ yẹn wá pè mí because mo fẹ́ sọ lórí program ní next week. Ọmọ yẹn wá pè mí, wá ní mommy, I listen to your program. Mo ní ṣó gbọ́ Yorùbá, ó lóun gbọ́. Mo ní ó yá speak Yorùbá to me. Bá mi sọ Yorùbá. Ara ẹ̀ náà nìyẹn. Bá mi sọ Yorùbá. Wá ní what you said. I used to do it with my brother. You are doing what with your brother? Ta ló kọ́ ẹ? Ta ló kọ́ ẹ? Ọmọkùnrin méjì náà náà bí. Ohun tí ìyá àti bàbá ń ṣe lójú wọn ní ọkùnrin méjì wá ń practice. Ṣé àwọn páwọn náà máa wà lórí internet, àwọn náà máa wo WhatsApp, àwọn náà rí kíní yẹn gbogbo ẹ̀. Mo wá ní what? Why did you do it? Ní when you said it is not godly, when you said it is not good, I now thought I will call you. Ó pè mí secretly torí pé Ọlọ́run ṣetán láti arrest ẹ ní o. Kò ń ṣe program mi ló dá o. Ọlọ́run ṣetán láti arrest ẹ ní. Tẹ́ bá sọ nǹkan, ẹ má rò pé waste. Even káwọn tó wà ní comment section kan wá kí mi bu yín kó waste. Èèyàn 1 million lè wò kó jẹ́ pé èèyàn méjì péré ló ní. Bẹ́ẹ̀ ni wàásù church. Ẹni tó bá wí gan máa bínú, àná ti rojọ́ ń fún ní wàásù. Ẹni tí kò bá wí gangan láfi táyé ara ẹ̀ ṣe. Mo wá ní okay, by tomorrow when your parents, àná tó ń bá mi sọ̀rọ̀ yẹn, daddy wọn ti wọlé. Mo ní when both your parents are sitting, just call me. Wọ́n wá pè mí lọ́sàn-án. Bàbá àti ìyá wọn ò dẹ̀ mọ̀ pé things like that is happening under their nose. Wọ́n ò mọ̀. Ìyá wọn wá ń sunkún, bàbá wọn wá ń sunkún. Níbo lẹ ti rí? Ta ló kọ́? Yàtọ̀ sí ti ilé wọn tún ń ṣe ní school. So ibi tá a conclude sí ni pé wọ́n máa change school wọn. Wọ́n á kọ́kọ́ change school wọn. School míì tán wá mú wọn lọ gan, kí la mọ̀ tán lọ bá ń bẹ̀. Àwọn ọmọ kéékèèké wà nínú cult. Ó wà ní primary school, ó wà ní secondary school. Kọ́lọ́run Olódùmarè kó bá mi wọnú wọn lọ, ká má sọ wọn nù. Kọ́lọ́run kó dàbò ẹ̀bù wọn, kó yọ àwọn ẹ̀mí tí ń tà tí ń rá kúrò nílé ayé wọn. Torí Ọlọ́run ò fẹ́ kọ ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kúrò nípòwàdà kó yè. Gbogbo wọn wá ń sunkún. Ẹkún náà pọ̀. Mo fi wọ́n sílẹ̀ dáadáa. Mo jẹ́ kán sunkún yẹn tẹ́rùn. Mi sọ fún wọn pé kán má sunkún mọ́. Mo jẹ́ kán sunkún yẹn tẹ́rùn. Mo sọ fún wọn pé mo máa fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n o, but I will not mention the name of the family. I won't mention the name of the family. I won't do anything. Fídíò tẹ̀rí láàárọ̀ ẹni tó ní ló ní kí n bóun gbé síta. Mo sì ti bá gbé síta. So wọ́n wá ń sun ẹkún. So mo wá bẹ̀ àwọn ọmọ yẹn. Mo wá ń bẹ̀ wọ́n. Mo wá mú Bíbélì jáde, mo wá do oníwàásù àpàpàǹdodo. Mo wá bẹ̀rẹ̀ sí ní, mo wá lọ ń wo àwọn inú Bíbélì ibi tí ọkùnrin àti obìnrin tó bá bára wọn sùn, ohun tó máa ṣẹlẹ̀ sí wọn, ẹ̀gbọ́n àti àbúrò tó bá ṣe gbá, ohun tó máa ṣẹlẹ̀ sí wọn, ẹni tó bá báyàwó bàbá ẹ̀ sùn. Mo wá lọ síbi section, mo dẹ̀ ti treat ẹ̀ rí, so mo kàn sáré mo lọ gbé script yẹn. Mo wá script yẹn, mo sáré wá script yẹn, mi ò rí. Mo ṣáà ṣe mo ṣáà mú Bible díẹ̀ tó wà lórí mi, mo wá ibi tí mo ti ń ṣe lọ́wọ́, mo rí ibìkan tí mo ti jọ̀tẹ̀ nínú kinní yẹn tí mo kọ́kọ́ jọ̀tẹ̀ sí kó tó di pé mo prepare script mi. Bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀ ni mo sáré ń ṣí Bible ni mo ń kà fún wọn. And mo rí wípé ó sink into the minds of those children. Later, mo ní káwọn ọmọ yẹn kan máa lọ sínú yàrá. Mo wá láàlì bàbá àti ìyá wọn. Mo láàlì bàbá àti ìyá wọn. Lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, a máa láàlì parents.
táwọn parents ò ní mọ̀ wípé ọmọ àwọn tí ń ṣe nǹkan báyìí báwo lẹ ṣe ń ṣe lómi máa fọmọ sí higher institution kò ní wo ọmọ yẹn títí tọmọ yẹn fi máa dé ìgbà tọmọ yẹn bá wá sílé láti school vacation nìkan náà lórí ló mọ̀ọ́mọ́ kò ní lọ wò kò ní mọ ibi tó ń sùn kò ní mọ nǹkan tó ń jẹ kò ní mọ àwọn ọ̀rẹ́ tó ń bá rìn kò ní ṣe anything. When I had a boy in University of Ilorin àwọn guardians ẹ̀ tó mẹ́ta àwọn guardians ẹ̀ tó mẹ́ta brother mi kan tán jẹ́ sáwọn kí n fẹ́ kí èèyàn dárúkọ wọn ní online even lórí radio anywhere wọ́n ti retire and sin as a lawyer ara àwọn guardian ẹ̀ ni bàbá ẹ̀ náà ní guardian tó ń guide ẹ̀ àwọn ẹni tó take care ẹ̀ gangan teacher ẹ̀ ni tó wà godly forget about Christianity or Islam bó bá ti wọ̀n wípé ẹni yìí wà godly they can take care of your children doesn't matter guardian tó wà fún gan wọ́n tó mẹ́ta tiẹ̀ ni wọ́n. Lẹ́yìn ìgbà yẹn the dad will go check him anytime tí bàbá rẹ̀ bá ti lọ sí area yẹn báyìí wọ́n gbọ́dọ̀ ríra nígbà míì gan wọ́n máa jọ sùn ni wọ́n mọ àwọn ọ̀rẹ́ ẹ̀ tó bá ní problem kékeré báyìí ó máa ti pè mí á ti pè ilé á ti pè bíi mẹ́ta because they are close to the family. Let your children be close to your family. Ẹ jẹ́ káwọn ọmọ yín ẹ jẹ́ kó mọra wọn ẹ jẹ́ kó close mọ́ family. That's another topic for another day. Ẹ jẹ́ káwọn ọmọ àbúrò kan close ẹ jẹ́ káwọn ọmọ ẹ̀gbọ́n kan close ẹ mọra yín má gbọ́mọ ẹ sá fún family. Kí ni advantage ẹ pọ̀ advantages tó wà ńbẹ̀ pọ̀ gan serious ẹ close ẹ jẹ́ kán dìjọ sọ̀rọ̀. Mo láwọn ọmọbìnrin nínú family tó yẹ pé confidentially èmi lọ lọ́rọ̀ wọn nígbà tí mi ní ṣì wọn lọ́nà. You understand? So please ẹjọ́ torí Ọlọ́run àwọn ọmọ yẹn wọn ò mọ nǹkan tó ń ṣe bọ́mọ bá pé 18 years nísìn tó bá misbehave ó ti bẹ̀rẹ̀ látìgbà tó ti wà ní kékeré tó ti wà used mọ́ ni a kàn máa ná pa ẹlòmíì àmọ́ wá ẹ̀ṣẹ̀ máa mọ́ lọ sí police station kàn máa fi tear gas sí lójú ọmọ tún di hardened criminal ń bẹ̀ ọkàn àtúnṣe ẹ jẹ́ ká take àwọn ọmọ yìí láti kékeré they learn by imitation don't ignore training your children please. Ẹ tún wo odidi ọlọ́pàá fẹ́ rape ó tún lọ ń rape nínú báràkì not be juju be that ṣé